àwọn kan ò ní fẹ́ wá Mafor àwọn kan ò ní fẹ́ wá àwọn kan ò fẹ́ wàhálà ò Paso Mafor àwọn náà wọ́n fẹ́ wàhálà aláàbíyí wá Mafor fún wọn Alabi Pasuma àwọn náà wọ́n fẹ́ wàhálà òògùn Alabi Mafor fún wọn jí wá àwọn náà wọ́n fẹ́ wàhálà Alabi Pasuma Mafor fún wọn kúnlẹ̀ Pasuma àwọn náà wọ́n fẹ́ wàhálà láàbí kúnlẹ̀kúnlẹ̀. Ṣé wọ́n ti mọ̀ pa gbé láti rọ́gà? Ẹ máa tó bó ṣe yẹ kó ṣe rí okúnlé Pasuma ẹ má sọ kan tí ní ó ti nù. Ó ṣe kókó. Ṣáàtì láàgbẹ́ títí ká tọ́lọ̀ bá tún máa wá kẹ́ ẹ kó lọ lọ́wọ́ lọ́wọ́ kúnlẹ̀ Pasuma tọ́lọ̀ bá máa gba àdúrà ẹ dáadáa. ọ̀rọ̀ mi tán pẹ́ o mo dúpẹ́ fọ́lọ́lá tó fọ̀rọ̀ mi ṣe déédéé ọpẹ́ ọ̀rọ̀ mi tán pẹ́ ẹ̀bùn lórin déédéé ọpẹ́ ló ṣe mo dúpẹ́ fọ́lọ́hún tó fọ̀rọ̀ mi ṣe déédéé ọpẹ́ mo ní bẹ̀rù ò bá fọ́ pẹ́lẹ̀ àgbọ̀tún orin bẹ̀rù ò bá fọ́ pẹ́lẹ̀ àgbọ̀tún orin. Haji Adepoju award order Adepoju Haji Abdulafi isi yana lọ́wọ́ bá tẹ̀mí kó mọ́ bá ń gbé. Kálukú mo dúpẹ́ fún ẹ̀bùn lórí láìdẹ́ ẹni kankan sí. Mo kọ́ lọ́hùn mo ṣàṣà láti fa nàbì Adéwálé. Ìlàyé ọlọ́run bá ń kẹ́ fádà mi o. Bá ń lọ́rẹ̀ mi màmá tó bí mi sáyé. Alh.Wasiu ẹ̀bùn lórin. Gbogbo wula máa wò ó gbogbo ìmọ̀ kí ìlà ìdẹ́ni kankan sí. Ẹ dákun ẹ gbà mí. Bí n bá ṣe dúpẹ́ ayé ni ò gbà mí. Ẹ ṣeun wa ẹ kú àgbọ̀ dìde. Ẹ ṣe mo dúpẹ́ ọ̀gá wa bàbá tèmi Alh.Wasiu ẹ̀bùn lórin bàmí Ajíbọ́lá Pasuma wọ́ndà o alùjọ́nà kan ọ̀gá lákan o bàbá mi ìbànújẹ́ òní kọ́yìn Yọlá Adéwálé. Àwọn tèmi ló sọ pé kí láwọn aláṣọ kan tó ti sí. Gẹ́gẹ́ kẹ́yìn gbà agbókòkò igi. Gẹ́gẹ́ ìgbà agbókòkò igi. Kíṣẹ́ kẹ̀lẹ̀ máa dún ṣáṣáṣá kọlù mọ̀ bá tún dé.
Yéso yébọn. Yéso yébọn. Yéso yébọn. Yéso yébọn. Ajibọlá máa ṣe sí àlọ́ sí àdéhùn lójútà lọ. Tànà lójú ti jẹ́ tán o. Tí a ti rà lójú tànà lọ. Ti jẹ́ bá lójú ti jẹ́ ní o. Sí àdéhùn lójútà lọ. Abọ́nsẹ́ ló ṣàbàyè. Ṣé pẹ̀lú wọn tẹ̀ àwọn. Ẹ bá fún ẹ̀wọ̀n ẹ̀jẹ̀ kẹrin ó tẹ̀kọ̀ là ń pè. Ẹgbẹ́ kan tọ́jú bẹ́ẹ̀ ni. Ìgbàdo. Lórí bóògù sàn. Ṣùgbọ́n tí kò tún ti lòdì ẹ̀yìn ayé o. Tó bá pèlè ẹ máa bá mi ọkọ̀ bá lọ. Ọ̀sán ẹ̀dá máa ṣe ìwà ọmọ lọ́tẹ̀ yìí o. Ẹlẹ́kùn ló náà gba omi lọ́lọ́ èmi bàbá gbọ́. Àlùjẹ́dùdù táwọn èèyàn fẹ́. Ó kọ́ débi àlóríṣiríṣi. Àní wíwọ́ ọkọ̀ àlùjọ ilé agbẹ́dẹ́ lẹ́sì. Wíwọ́ ọkọ̀ àlùjọ ilé agbẹ́dẹ́ lẹ́sì. Orí ti ibẹ̀ ni ẹ̀ ẹ̀rọ ti ibẹ̀ ni ẹ̀ ẹ̀rọ ìbọn ìgbàdo. Ó ti bẹ̀ ní ẹ̀, ó ti bẹ̀ ní ẹ̀, ọ̀dọ́dún kan ní ìgbàdo. Ó ti bẹ̀ ní ẹ̀, ó ti bẹ̀ ní ẹ̀, ọ̀dọ́dún kan ní ìgbàdo. Àlọ́ ti pọ̀ pọ̀, ẹ tó bá ẹ̀ lẹ́yìn ọ̀dọ̀. Ó balẹ̀ dẹ̀dẹ̀dẹ̀, àtẹ́wọ́ ti bọ̀ pọ̀pọ̀ nìyẹn. Ó gbọ́ ó ti bọ̀ pọ̀pọ̀, ẹ̀dẹ̀ bá ẹ̀ dẹ̀dẹ̀ lọ́mí. Tó bá ti balẹ̀ dẹ̀dẹ̀dẹ̀, àtẹ́wọ́ ti bọ̀ pọ̀pọ̀ nìyẹn. Ṣé ti bọ̀ ọ̀gbọ̀gbọ̀? Ẹjẹ́ bá lè Ẹ̀tọ́ o. Ó bá ẹ̀ẹ́dẹ̀dẹ̀dẹ̀, àdàbọ̀ ti bọ̀ pọ̀pọ̀. Ó bá ẹ̀ẹ́dẹ̀dẹ̀dẹ̀, ó ti bọ̀ pọ̀pọ̀. Tó bá ti bọ̀ pọ̀pọ̀, ẹgbẹ́ bá ẹ̀ẹ́dẹ̀dẹ̀ o. Owó pẹ̀lú kìkì ojú bọ́lá bọ́ sọ́. Àwọn méjèèjì o, wọ́n jọ wà ní Òkúnlé Pasuma. Owó pẹ̀lú kìkì Òkúnlé Pasuma, Alabi jíjúbọ́.
mọ́jọ́ àná ni Alábí ó Pasuma ìbá àwọn sísọ fún wọn. Èyíkéyìí tó bá kọ́kọ́ wá nínú ẹ̀ ó pẹ̀lú kíkí. Èyíkéyìí tó bá kọ́kọ́ wá nínú ẹ̀ kò sí bó ṣe máa lò tó ní lókìkí Kúnlé Pasuma Alábí bá kò sí bó ṣe máa lókìkí tó wò ní tẹ̀lé o. Tó o bá lọ́wọ́ máa lókìkí sórí everybody tó bẹ ládùúgbò náà máa fẹ́ mọ̀ ẹ́ Kúnlé lábọ́dọ̀ ní Alábí ẹja mọ́ lówó yẹn. Tọ́kìkì bá dé lábàkà ọmọ ni a tẹ̀lé o. Lórí pé everybody ló máa gbéṣẹ́ fún ẹjí wá wọn a máa fi ṣẹ́ wá kiri kò sí bọ́kìkì àṣedé tó wo ní tẹ̀lé o. Àwọn méjèèjì wọ́n jọ wà náà ni o. Fàṣẹ àwọn méjèèjì wọ́n jọ wà náà ni o. Àmín. Ògo bọ́lá bàbá wa ṣe jí bẹ́ẹ̀ má ṣe jẹ́wọ́ kẹ́yìn. Owó lèèyàn fi rí Mẹ́kà jí bọ́ o. Àwọn olè fẹsẹ̀ rìn délú Mọ́kà láíláí. Ayé àtijọ́ ní Pasuma Kúnlé. Kò ṣeéṣe láyé sẹ́yìn bá tó. Wọ́n mú àgàn ní lábàgà láyé ọjọ́ sí pé wọ́n fẹsẹ̀ rìn lọ́mọ́kà Kúnlé Alábí. Ẹni bá dọ̀rùn ẹ̀wò ní sẹ́yìn. Ṣé láti Nàìjíríà ìbóló máa rí dé? Ọjọ́ mélòó ló máa fi dé bẹ́ẹ̀ Paso? Paso ìṣẹ̀lẹ̀ àgọ́tà. Ó rà fúnre wọn kà. Òpópó mọ́ọ́kà. Wọ́n ló mọ́ rere. Àwọn lọ́mọ ní Sáúdí. Àwọn ni wọ́n sùn. Wọ́n lè pòpò mọ́ọ́kà mọ́ rere. Àwọn lọ́mọ tó ń bẹ ní Sáúdí Alábí Pasuma. Àwọn náà tó ń gbé. Àwọn náà tún bẹ́ẹ̀ ṣe Kúnlé Pasuma Alábí lójoojúmọ́. Láfi sọ pé àlùjọ́nà ní ìnílé Alábí Pasuma gba àwọn sí ń lọ́wọ́. Torí bá rí pé mọ́. Láti máa rí o pé àlùjọ́nà ní ìlú wa. Tó bá jẹ́ bí ìtọ́dọ̀ tí o Kúnlé Pasuma Alábí yíjí wá. Kò sẹ́ni tó máa fẹ́ lọ́bẹ̀. Ọlọ́pìn àkẹ́bà ń jẹ òkè àwùjọ sáàmùnì. Owó la fi ń lọ Mọ́kà. Kọ́lọ́wọ́n bá fún wa lówó. Kọ́lọ́wọ́n bá ṣe dára fún àmàṣe fẹ́. Ká lè ṣe òpó ẹ̀sìn Islam ó márààrún. Ká lè ṣe pé Pasuma Kúnlé. Báwo bá dẹ̀ lè ṣe márààrún. Mẹ́ta ló wà compulsory Kúnlé Pasuma. Mẹ́ta tó wà compulsory Alábí Pasuma. Nígbà wọn sì já gbọ́. Ó ti pọ̀ pọ̀pọ̀ ẹ tó bá ẹ̀ tẹ́lẹ̀. Ó bá atẹ́gùn ní pọ̀ pọ̀pọ̀. Ó ti pọ̀ pọ̀pọ̀ ẹ tó bá ẹ̀ tẹ́lẹ̀. Ó bá ẹ̀ tẹ́lẹ̀ atẹ́gùn ní pọ̀ pọ̀pọ̀. Mẹ́ta nínú ẹ̀ tó wà kọ́ńpọ́sì. Fáṣí kẹta ó ṣe báyìí ṣe kókó.
bọ́lọ́run bá fún alálàáfíà pàṣọ. káàkiri owó sábà ìṣe kókó láì ṣe pé ó sì kí okun lè bá a súnmọ́ Alábí gbọ́ kí ló dé. ó sì lórí ìyá rẹ̀ ó kí ló dé. ìyẹn ṣe kókó di méjì. ìkẹta tó tún ṣe kókó sani ìmọ̀kà tó bá ń bẹ saka kì í ṣe kókó agbára gbọ́nà fi yan saka ẹni tó bá jẹun tó bá tún ṣẹ́kù àwọn náà yan saka èèyàn tó jẹun yóò là àbágàbà àti tó lájẹ ṣẹ́kù ló lọ́wọ́ tí yan saka èyí tó jẹ kókó là àbágàbà àti pé tó lọ́n bá fún ọ lówó káyé mọ káàmó 3 compost meetings ìbáṣọlá àbágà gáúsù sáwọn Alábí bábá káàbọ̀ láti wọ́gà ẹ̀ẹ́kùn lórí ọlọ́run ló tẹ́ orí lọ́jú wá ẹlòmíràn wọn ti ń bẹ̀bẹ̀ fún lumọ́kà tipẹ́tipẹ́ wọn lè débẹ̀ àti ìpè wọn làbágàbà àti náà ṣe lè lọ ẹtí mẹ́ta bá pé Alábí ó bá àṣírà Alábí bó jẹ́ yíyá okùn lè bá àṣírà Alábí ńlá kúkú débẹ̀ òpó tó gbé sọ́mọ̀ dúró báwọn lọ́tẹ̀ báwọn tọ́wọ́ mi tó wà wọ́n ti gbé Julius Berger wọ́n ti ní kó hù kúrò bóyá ní báwà lórí ìbánilọ́wà wọ́n ti ní kó jòjù mi ṣùgbọ́n lóhùn lòdù. ọ̀rọ̀ kẹ́mi mo rí ọ̀gá ni màá wà ní òòrùn. Alukurani ni òògbà Káàbà ni òòjà Adijatu ni òògbà. ọ̀rọ̀ kẹ́mi mo rí ọ̀gá ni màá wà ní òòrùn. wo Káàbà ni òògbà báyìí Alukurani ni òòjà wo Adijatu ni òògbà. lọ́kẹ́ mi mo rí ọ̀kẹ́ ní bàbá mi ó ṣáàtì lówó àti lọ́mọ́gà bá a bá dé gbogbo àdúgbò sábà iná máa mọ̀ náà máa máa wo sábà ẹ̀ bá a dé first thing kí náà máa fi mọ̀ pa lọ́mọ káà jùlọ eyín ẹnu ààrẹ sábà ọ̀yìn pàṣẹ. àwọn kan ti rí i pé ó wà kọ́ńpọ́sì yìí o ká ṣe yín tá a bá lọ Saudi táwọn kọ́kọ́ bá kọ́kọ́ dé Mẹ́dínà òótọ́ kọ́kọ́ máa ń ṣe nìyẹn kọ́ tó ṣiṣẹ́ tó wọ́n ṣe gangan táwọn kan bá dé Mọ́kà kó tó di pé wọ́n ṣiṣẹ́ tó ẹ̀kan ṣe jí bọ́lá èyí náà máa kọ́kọ́ kàn identity card nìyẹn ọkùnrin bá a súnmọ́ Alábí tá a bá délé náà máa fi mú Alábí ó bá a súnmọ́ pé mo lọ sí ìlú Mọ́kà òkun lára mi. identity card nìyẹn pé mo lọ sí ìlú Mọ́kà ẹ kí mi lókèrè máa bóyin díẹ̀ máa tún jù kí ibi tara mi Pasuma lọ́dún 95 fún ògùnlé. wọ́n kí mi lókèrè máa bóyin díẹ̀ máa tún jù kí ibi tara mi Pasuma lọ́dún 95 fún ògùnlé. ìyẹn làkọ́kọ́ tó máa kọ́kọ́ fi mọ̀ èmi nígbà tèmi ìyẹn làkọ́kọ́ tó máa kọ́kọ́ fi mọ̀ bá a lọ sí Saudi lẹ́yìn ìyẹn Paso wọ́n máa wọ́ wérí làbàkà bá a sí
bóyá bíi 2 months 3 months ká má ṣẹ̀ṣẹ̀ dé àwọn ọkùnrin wa sábàkà ní Paso oṣù méjì oṣù mẹ́ta lẹ́yìn yẹn àtúmọ̀ ríra kúlẹ̀ bá àtúmọ̀ bá lẹ́yìn oṣù méjì yẹn àtúmọ̀ ríra òkúlẹ̀ bá àtúmọ̀ aláàfin kúnlẹ̀ Paso ẹjọ́ kan máa bọ̀ wá o. ẹjọ́ kan máa bọ̀ wá o. ẹni máa ṣe mí lóore ẹ mọ ṣe díwọ́ lọ́nà o jẹ̀kọ́ ayọ́ o. ẹni máa ṣe mí láàánú ẹ mọ ṣe díwọ́ lọ́nà o. gbogbo ẹni máa ṣe mí láàánú ẹ mọ ṣe díwọ́ lọ́nà o jẹ̀kọ́ ayọ́ o. bọ́lá lọ́wọ́ dáadáa bá ọkùnrin. Kọ́lé jẹ́ aláǹdẹ́ àdọ́wà kọ́lé kọ́lé jẹ́ ọ̀rọ̀ àbáṣe. Ṣé gbogbo ẹni lọ́sọ̀ ìdílé lóde pọ́lọ́ lọ́wọ́ gbogbo ọkọ̀ alẹ́dẹ́ ìlà. Àwọn kan ò ní fẹ́ wá Mafor àwọn kan ò ní fẹ́ wá àwọn kan ò fẹ́ wá Alh.Wasiu Mafor àwọn náà wọ́n fẹ́ wá Alabi wá Mafor fún wọn Alabi Pasuma àwọn náà wọ́n fẹ́ wá Alabi Mafor fún wọn jí wá àwọn náà wọ́n fẹ́ wá Alabi Pasuma Mafor fún wọn kúnlẹ̀ Pasuma àwọn náà wọ́n fẹ́ wá Alabi kúnlẹ̀. Ṣé wọ́n ti mọ̀ pa agbé láti rọ́gà? Ẹ máa tó bó ṣe yẹ kó ṣe rí ogún lè máa Pasuma ẹ má sọ kan tínú ó ṣe kókó. Ṣáàtì láìpẹ́ títí ká tọ́lọ̀ bá tún máa wá kẹ́ ẹ kó lọ lọ́wọ́ lọ́wọ́ ogún lè máa Pasuma bọ́lá bá máa gba àdúrà rẹ dáadáa ó bó ṣòro láti wọ́n kà kí kọ́ńtíráàtì kan bọ́ sí júwọ́ à kó wá lọ mọ́wọ́ rẹpẹtẹ wá ìkẹyà yìí àpọ̀lá àdúgbò wa ogún lè máa Pasuma Alabi júwọ́ à ìkẹyà yìí ọmọ àpọ̀lá àdúgbò wa ogún lè máa Pasuma àwọn àdìgbò ibi à ń jókòó sí tẹ́lẹ̀ àwọn lè jókòó ń bẹ́ wọn àwọn táwọn nípadì lọ́rẹ̀ tẹ́lẹ̀ a kì í ṣe iṣẹ́ tí wọ́n mọ́ Paso àwọn ará àdúgbò ẹ̀ Paso wàá rí wọn bí píntín Alabi Pasuma àwọn èèyàn kan ṣe bẹ́ẹ̀ yẹn ogún lè Pasuma bó bá jẹ́ nǹkan kan jíwá lọ́rọ̀ mi bá wo ogún lè Pasuma ẹlẹ́ẹ̀plásítà mọ́ ogún lè pọ̀rọ̀práìtọ́ Alabi lọ́yọ́. àwa náà mọ́gà ní 95 ọlọ́run gbàdúrà àgbàtàdó àwọn best 230 Paso. torí gbogbo tó yẹ ká ṣe rí mọ́gà òun la gbájúmọ́ àṣẹbọ́lá ń gbogbo nǹkan tá a fẹ́ tábà padà dé Nàìjíríà bá a sí àṣọ̀ntà fẹ́ bọ́lá ń
kì í ṣàwa nìkan lálọ́ ó ṣe dáwà nìkan lọ́wọ́ kù ìbá sí àgbà jẹ́ ò ní bá a sún bá alábìnú mímọ́ bó o bá lọ wọ́n kà pẹ̀lú àníyàn tó dọ̀ọ̀tí o àdúrà onígbà òkun lè bá ṣe kó yá gbà bẹ́ẹ̀ ó tó lè bọ́ ẹ̀ tó bá lọ ọmọ káàrọ̀ pẹ̀lú àníyàn tó dọ̀ọ̀tí o àdúrà onígbà òkun lè bá ṣe bó o bá tún wá lọ bẹ̀ pẹ̀lú ọkàn tó dọ̀ọ̀tí bó o bá sọ fún ọlọ́wọ́ bá pé a sì kẹ́ fún láyé ìbá àjọjú wá ó lè gbọ́ làbáńgá wá sí àmọ́ kó o tún padà dé kó o tún bẹ̀rẹ̀ kọ́ntínú ti kún lé bá a sí náà aláàbìtì yíjí wá báwo làdúrà ẹ ṣe fẹ́ gbà la bí ó bọ̀ brighton gba àwọn tí sọ fún mi ìwọlé tanú ìwọ gẹ́ni mánì ìwọ aṣọ ìtànà di ẹni ìwọ tẹ̀yàn kan lọ́wọ́ ládùúgbò ẹ̀bàṣọ tó ti ń bínú ó tẹ̀ra mọ́ bí wọn tó ṣe máa ní ti ẹ̀bàṣọ ìwọ tẹ̀yàn kan ládùúgbò ẹ̀bàṣọ ọlọ́run ti gbé ká ẹ wá wọn bẹ̀ ṣe máa ń jábọ́ ìwọ tó jẹ́ pé èèyàn kan ládùúgbò ẹ̀bàṣọ ọlọ́run tọ́nà ráwọ́ wọn bó ṣe máa bomi pákúlẹ̀ bá a sọ alábìlógún wá ìwọ nù wọn lọ́hùn nù kúlẹ̀ bá a sọ gẹ́gẹ́ bí èdè lúwa ìwọ nù ọlọ́run nù kúlẹ̀ bá a sọ alábì bábábá. adéle 95 aláwọn gbàdúrà bẹ́ẹ̀ sùtà ti tún tẹ̀lé o. torí pé inú mímọ́ ni yíwá ó tí wọ́n bọ́ra ń sọ ló pọ̀ ó di 97 máa sí mo rí pé òkìkí ti ń kàn dúdú ṣẹlẹ̀ ò lọ́jú wá mo mú wò ní one bedroom kẹ̀ one room jíbọ́ nínú oró bá máa bẹ ní ọba àṣì wòrò ọmọdé mo kọjá sí ìsọ̀rọ̀ kì í bọ́ ọ nínú 2 bedroom èèkùn lè bá so pẹ̀lú ẹ̀ mi ò fi mú sílẹ̀ èèkùn yàrá ìwé mi ò ráwọn tèmi Pasuma pé ta ni wọ́n àtúgbẹ̀ náà ń làwọn àgàbà sí ó di 99 kì í bọ́ ọ ilẹ̀kùn ìlú London bá ṣí balasa Pasuma òkúnlé alábí abatulọ London àtúndé láti London Paso ọdún méjì after táyàndé láti London 2001 àtúnkù onísọlọ Paso ọdọmọlẹ òkúnlé Pasuma alábìtì ìjìbọlá 2001 ní ìgbà wọn ti sọlọ sílẹ̀ náà àjọ wa náà yàn ó ẹ̀rọ pọ̀ òjì àti àfihàn àwọn sọ yín gbẹ̀rù dáàbá ni a máa fà yín lọ ilẹ̀ àṣù ilẹ̀ àtúmọ̀ àjíwá àfà àtúmọ̀ ọ̀rọ̀ mọ́kànnà ni a máa sọ tábọ́dẹ̀ ni a máa tó ibi a máa yà sí apọ̀ ọkùnrin bá àtúmọ̀ àwọn àfà ń bẹ níkàlẹ̀ wọ́n ti ṣe àdúrà fún wa àbùlá ní báwo ló ṣe jẹ́ ọlọ́pẹ́ bá àtúmọ̀ àbá àwọn Islam báwo ló ṣe jẹ́ ṣé ẹ ti ṣe dáadáa ẹ ti ṣe dáadáa ẹ ti tó dáadáa ẹ ti ṣe dáadáa Àjíbọ́lá Pasuma ọmọ ìyàwó àánọ́bẹ̀ aláàbẹ̀ kọ́lé ẹ ò fújì Paso. olóyin yóò lágbó kan àwọn tòun tó ń jẹ. ẹ ò fújì Paso. ẹ wá wọ alábẹ́. olóyin yóò lágbó kan àwọn tòun tó ń jẹ o. ọlọ́pàá olórin Paso. ọlọ́pàá olórin Paso ìbáwá sí láró. ẹ ò fújì Paso. ẹ wá. olóyin yóò lágbó kan ọdún tó jẹ. ọlọ́pàá olórin Paso aláàbí múlẹ̀.
wọ́n ò fún ti bàṣẹ olóyin yóò ládùn gan àwọn tèmi gbọ́ ní. Ọ̀yá òun ti bàṣẹ somebody olóyin yóò ládùn gan. Àwọn tèmi tó ń jẹ òwúrọ̀. Ṣé àtìlẹ́yìn mọ́kà? Àtìlẹ́yìn mọ́kà bá àṣẹ òkìkí ti boost. Ìmọ̀yàn sọ pé ó pẹ̀lú kìkì wọ́n jọ wà náà ni o. Àlọ́ àtìlẹ́yìn mọ́kà. Adéláti mọ́kà. Òkìkí ti déjú mọ́. Tó bẹ́ jẹ́ òkìkí lágọ́gọ́ nínà. Ọlọ́run jákọ́ owó tẹ̀lé ní òkun lè bá àṣírà. Aláàgbékọ́ ló jọra wọn. Sáwọn kan wà lókìkí. Wọ́n á tún máa ní kò sówó. Irú òkìkí wo sábà ìwádìí ìyẹn? Olókìkí láìpáẹ́ka kò sówó. Wọ́n ò tọrọ ẹ̀ẹ́gùn lè bá so. Òkìkí tí máa ní tọwọ́ ní tẹ̀lé wọn ò tọrọ ẹ̀ẹ́gùn lè bá so. Ẹni ò bá fẹ́ rú ẹ̀ kò náwó jí bọ́ra. Ẹni ò bá fẹ́ rú ẹ̀ kó kó sọ fún sátì. Òkìkí tí máa ní jí bọ́ra. Tọwọ́ ní tẹ̀lé wọn fẹ́ rú ẹ̀ Alábí ó bá àṣírà. Ìgbà wọn ṣe é fúnlẹ̀ wọn. Àwọn ti bàṣẹ lọ sọ pé. Bàbá bá sọ̀rọ̀ ìdílé jẹ́. Ìjà. Àwọn ti bàṣẹ lọ sọ. Bàbá bá sọ̀rọ̀ ìdílé jẹ́. Wọ́n ní mo ní wọ́n tutù o. Yẹ́rì àdàbà bàbá ní jẹ́ ìtọ́jú ìtọ́jú ọmọdébọ̀ ní. Alábí ní jọ́sọ̀ fífò àjọ máa lọ pọ̀ ní mọ́tò. Bàbá ní jẹ́ ìtọ́jú ìtọ́jú ọmọdébọ̀ ní. Ẹ̀kì mi sọ mi tó ìhùn o.